Gbogbo ọmọ Yorùbá tòótọ́ la tún kí káàbọ̀ lọ́sẹ̀ yìí sí abala tí a ti ń sọ nípa àwọn ọmọ Yorùbá tòótọ́ tí ìṣe wọn tó sọ wọ́n di akọni Yorùbá tòótọ́ tá a lè gbàgbé. Láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn, ìtàn akọni ilẹ̀ Yorùbá ni tó jẹ́ akọni òǹkọ̀tàn èèyàn D.O. Fagunwa ni la máa gbé yẹ̀wò, tó sì jẹ́ pé ibi tí a fẹnu ẹ̀gúnlẹ̀ sí lọ́sẹ̀ tó kọjá níbi tí àwọn òyìnbó tí wọ́n ti gbé D.O. Fagunwa kúrò ní iléèwé St. Patrick's School tó wà ní ìlú Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo àsìkò yìí, tí wọ́n sì gbé wá sí iléèwé CMS Grammar School tó wà ní ìlú Èkó. Gbàrà tí Fagunwa dé ìlú Èkó ní iléèwé náà, ìyẹn tó dé iléèwé CS Grammar School ní iléèwé náà ló máa ti bẹ̀rẹ̀ sí ní kùn sí i. Wọ́n nífẹ̀ẹ́ Fagunwa kọjá sísọ, bẹ́ẹ̀ ni wọ́n mọ ìyàtọ̀ pé ọlọ́pàá pé ẹ̀dá kan ó ti di ọ̀gá iléèwé náà. Ṣùgbọ́n ṣé ẹ mọ̀ pé àwọn òyìnbó àwọn ń dókòwò ní tiwọn ni. Ohun táwọn sì gbàgbọ́ ni pé tí ìsàtì orí ẹ̀ bá pé irinṣẹ́ ló yẹ kó jẹ́, kò yẹ kó máa pẹ́ jù nílé ìwé kan, nítorí pé bó bá ṣe lo ọpọlọ ẹ̀ láti mú ìdàgbàsókè bá ilé ìwé ní ìlú kan náà, ó gbọ́dọ̀ lọ ṣe bẹ́ẹ̀ ní ìlú míì. Ìyẹn gan ló fà á tó fi jẹ́ pé bó ṣe dọdún 1944 tí Fagunwa ti wọ àwọn ará Èkó lára tí wọ́n ti ń gbádùn ẹ̀ láwọn òyìnbó tó ní ilé ìwé nígbà náà, wọ́n tún gbé wọ́n sì ní kó lọ di ọ̀gá nílé ìwé obìnrin tó wà ní ìlú Benin, ìyẹn Girls School tó wà ní Benin ní ìpínlẹ̀ Edo àsìkò yìí. Láti ọdún 1944 tí wọ́n ti gbé Fagunwa lọ sí ilé ìwé obìnrin ní Benin, ibẹ̀ ló wà títí di ọdún 1946 gẹ́gẹ́ bí adarí ilé ìwé náà. Ṣùgbọ́n àsìkò yìí ni àwọn wàhálà kan ṣẹlẹ̀ tí ogun àgbáyé ń lọ káàkiri àgbáyé, ìyẹn ogun àgbáyé ẹlẹ́ẹ̀kejì tó wáyé lọ́dún 1939 sí ọdún 1945, Second World War. Wàhálà tó ń ṣẹlẹ̀ ló jẹ́ kí àwọn òyìnbó tún ní kí Fagunwa wá máa dọ́gbọ́n kọ́ àwọn ọmọ kan ní Igbo College tó wà ní ìlú Ìbàdàn. Ìlú Ìbàdàn ni Fagunwa ló wà títí dòpin ọdún 1946 o. Nígbà tí ọdún 1946 ń parí lọ, àwọn òyìnbó ránṣẹ́ pàjáwìrì kan sí Fagunwa lẹ́yìn tí ogun àgbáyé ẹlẹ́ẹ̀kejì ti parí. Wọ́n ní kó yọjú sí àwọn ní ọ́fíìsì wọn tó wà ní ìlú Èkó. Ṣé èrò D.O. Fagunwa ni pé bóyá wọ́n tún ti fẹ́ dá iléèwé mi sílẹ̀ tí wọ́n fẹ́ kóun lọ ṣe ọ̀gá níbẹ̀. Ṣùgbọ́n nígbà tó máa dé ọ̀dọ̀ àwọn òyìnbó tó ń darí ètò ẹ̀kọ́ ní Nàìjíríà nígbà náà, ohun tí wọ́n sọ fún un ni pé àwọn ti ṣètò ẹ̀kọ́ ọ̀fẹ́ fún un láti lọ wá ìmọ̀ kún ìmọ̀ lórílẹ̀‐èdè Britain. Ká má fa ọ̀rọ̀ gùn, báyìí ni Fagunwa ó máa kúrò ní Nàìjíríà lọ́dún 1946, ó gba òkè òkun lọ ní Britain, yẹn ilẹ̀ England, láti lọ kẹ́kọ̀ọ́ sí ẹ̀kọ́ ọ̀fẹ́. Sì ni kódà àwọn òyìnbó ló ṣètò ẹ̀kọ́ ọ̀fẹ́ náà tí wọ́n ń pè ní British Council Scholarship. Ọdún méjì ni Fagunwa lò ní ìlú ọba, bẹ́ẹ̀ ló padà sí Nàìjíríà lọ́dún 1948. Ṣé ẹ kúkú mọ̀ pé ìfẹ́ tí à ń fẹ́ adìyẹ lọ́rọ̀ àwọn òyìnbó kì í ṣe pé a fẹ́ adìyẹ náà dénú la ṣe ń fún lóúnjẹ, bí kò ṣe láti pa adìyẹ tó bá dàgbà. Gbàrà tí Fagunwa padà sí Nàìjíríà lọ́dún 1948, bó ṣe ń dé iléèwé Government Teachers Training Center tó wà ní ìlú Ìbàdàn ló dé sí. Ibẹ̀ sì ni wọ́n ti ń kọ́ àwọn olùkọ́ tí ó máa tún àwọn ọmọ iléèwé kọ́. Fún ìdí èyí, kì í ṣe èèyàn lásán ló gbọ́dọ̀ ṣiṣẹ́ nírú iléèwé bẹ́ẹ̀. Iléèwé tí wọ́n ti ń kọ́ àwọn tó bá fẹ́ ṣiṣẹ́ olùkọ́ tó wà ní ìlú Ìbàdàn yìí, ẹni Fagunwa wà títí dọdún 1950 o. Ǹjẹ́ ẹ mọ̀ pé kò sẹ́ni tí kò fẹ́ràn nǹkan tó dára? Ìlú òyìnbó ti dùn mọ́ Fagunwa lásìkò tó lọ sí iléèwé ọ̀fẹ́ níbẹ̀. Báyìí ló bẹ̀rẹ̀ sí ní wá gbogbo ọ̀nà láti ran rẹ̀ ní iléèwé gíga ìyẹn yunifásitì ní ìlú Britain. Ohun tó jẹ́ kí tàkọ́kọ́ kó rọrùn fún D.O. Fagunwa ni pé àwọn òyìnbó ló rán lọ, ṣùgbọ́n lásìkò yìí òun ló fẹ́ràn ẹlẹ́ lọ. D.O. Fagunwa ó fiṣẹ́ sílẹ̀ lọ́dún 1950, ó gba ìlú Britain lọ láti lọ wá ọ̀nà tó fi máa lọ sí yunifásitì, ìyẹn iléèwé tí Ifá fi òpin tì sí ìyún Ifáfitì. Ṣé Fagunwa kò kú mọ̀ pé torí pé àti kàwé sí rẹ̀ ló àwọn òyìnbó nínú lọ́jọ́sí ló ṣe rọrùn? Ó rò pé orí òun náà ló pé bẹ́ẹ̀ tí wọ́n fi ń pòun lé lókè òkun. Ṣùgbọ́n nígbà tó dá lọ láti lọ kàwé sí i, kò rí ọ̀nà àbáyọ nítorí kò sí yunifásitì tó gbà wọlé. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ owó náà ó tún dá D.O. Fagunwa láàmú. Wàhálà yìí ó mú kí D.O. Fagunwa padà sí Nàìjíríà lọ́dún 1955 láì rí yunifásitì kan wọ̀. Gbàrà tó sì dé, iṣẹ́ ló bẹ̀rẹ̀ sí ní wà, tó sì rí iṣẹ́ gẹ́gẹ́ bí ọ̀gá àgbà fún ètò ẹ̀kọ́ nílé iṣẹ́ ìjọba àwọ̀ oòrùn nígbà náà, ìyẹn Education Officer ní ilé iṣẹ́ Publication Branch
ní Ministry of Education in Western Region. Ipò ńlá yìí ni D.O. Fagunwa máa dì mú títí dọdún 1959. Kó tó di pé D.O. Fagunwa di olórí ní ẹ̀ka ètò ẹ̀kọ́ yìí, lógún ẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní tàn o. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lọ́dún 1938, ìyẹn kí ogun àgbáyé ẹlẹ́ẹ̀kejì tó bẹ̀rẹ̀. Ìṣẹ̀lẹ̀ náà wà lára nǹkan tí orúkọ Fagunwa kò ṣe lè parẹ́ ní gbogbo àgbáyé títí dọ̀la. Kódà tó jẹ́ pé ìṣẹ̀lẹ̀ náà ló gbé ògo akọni ọmọ Yorùbá ìsókè téńté ní gbogbo àgbáyé tí wọ́n fi gbà pé lóòótọ́ ọlọ́pọlọ pípé ní ìran Yorùbá ní orílẹ̀-èdè Nàìjíríà. Kódà ìṣẹ̀lẹ̀ náà wà lára nǹkan tó mú káwọn òyìnbó fún Fagunwa lẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ lókè òkun. Ọdún 1938 ní ẹ̀ka ètò ẹ̀kọ́ ìyẹn Nigerian Education Ministry wọ́n máa gbé ìdíje ńlá kan kalẹ̀. Àsìkò yìí ni Fagunwa kọ ìwé rẹ̀ àkọ́kọ́ tó pè ní Ogboju ọdẹ nínú igbó Irunmole. Nínú ìwé yìí, Fagunwa lo ìrírí rẹ̀ pẹ̀lú àṣà àti ìwà àwọn òyìnbó nípa Yorùbá pẹ̀lú àwọn ìrírí ẹ̀ ní òkè Ìgbò àti ilẹ̀ Yorùbá lápapọ̀. Pàápàá ó rí i pé àwọn ìran òyìnbó wọn máa ń wo ìran Yorùbá gẹ́gẹ́ bí ẹni tí ò ní àṣà ẹ̀sìn àti ohunkóhun láti fi dára. Báyìí ni Fagunwa bẹ̀rẹ̀ sí ní ṣàmúlò àwọn nǹkan tó jẹ́ pé Yorùbá nìkan ṣoṣo ló lè yé láti fi kọ ìtàn àròsọ tó sì fi olú ẹ̀dá ìtàn náà inú ìwé Ogboju ọdẹ nínú igbó Irunmole. Ó fi ẹ̀dá ìtàn náà ṣe ọdẹ. Èèyàn pé ọdẹ ìní ó dàbí actor inú ìwé ìtàn Ogboju ọdẹ nínú igbó Irunmole. Ká má parọ́ fún yín, ìṣẹ̀lẹ̀ tá à ń wí ìṣẹ̀lẹ̀ ńlá ni lọ́dún náà o. Níbi ìdíje tí àwọn Nigerian Education Ministry gbé kalẹ̀, Akotokuhu ẹni tí a ò kà sí èèyàn rárá ṣe bẹ̀bẹ̀ nítorí pé ìwé àròkọ àkọ́kọ́ ní èdè Yorùbá tí kò wáyé rí ó máa jáde síta. Ẹ̀yin tí wàá tún gbádùn abala yìí, ẹ já máa dá dúró lọ́sẹ̀ yìí ní abala ìtàn ìgbésí ayé D.O. Fagunwa, òǹkọ̀tàn ìwé àròkọ àkọ́kọ́ nílẹ̀ Yorùbá tí ìwé ẹ̀ milẹ̀ káàkiri gbogbo àgbáyé. Títí dọ̀sẹ̀ tó ń bọ̀ tá a tún tẹ̀síwájú nípa ìtàn ìgbésí ayé D.O. Fagunwa. Ẹ máa rántí wípé àwọn akọni tá à ń sọ nípa wọn lénìí wọ́n gbé ìgbésí ayé dáadáa la fi ń sọ nípa wọn o. Kí ni èmi àtiwọ́ kí là ń ṣe lénìí? Ǹjẹ́ tí à ń ṣe lénìí yóò jẹ́ kí wọ́n lè máa sọ rere nípa tiwa náà lọ́jọ́ iwájú?